Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorubagbode káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Gbogbo wa la ti ń gbọ́ ọ̀rọ̀ federal system, ìjọba federal. Ìjọba yìí tó fún agbègbè kọ̀ọ̀kan lágbára láti ṣèjọba wọn kí wọ́n ó dábìrà bó ti wù wọ́n, kíjọba àpapọ̀ ó sì wà lókè. A tún gbọ́ restructuring, èyí ni ètò ìṣàkóso ara ẹni. Ariwo Yorùbá nation, Oòduà nation tàbí àwọn orílẹ̀-èdè míì tó wà ní agbègbè wa káàkiri, ariwo èyí tún lọ. Èwo lèwo? Ṣé tí a bá ṣe ìjọba federal tí wọ́n ń wí yìí tàbí restructuring, ṣé pé a nílò láti ẹ̀ ti máa béèrè ìjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan bíi Oòduà nation mọ́ torí pé nǹkan ó ṣẹnu re? Ṣé ẹ̀kọ́ ó ṣe ojú múmu tá a bá nìkan nínú àwọn méjèèjì? Ṣé ẹ rántí pé láìpẹ́ ní àwọn àgbààgbà Yorùbá ṣe ìpàdé tí wọ́n ń sọ̀rọ̀ lórí restructuring, ó sì dàbí ẹni pé gbogbo wọn fẹ́ faramọ́. Ṣùgbọ́n àwọn èèyàn kan sì ń pariwo lórí kíkálukú ó máa lọ, ọ̀rọ̀ wa ò wọ̀ mọ́, Yorùbá nation, Oòduà nation, ariwo èyí sì ń lọ. Ẹ̀là lọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni, má tàn mí ní bẹ́ẹ̀ kọ́, níbo ni à á da ọ̀run lá sí? Lórí ètò Yorubagbode ní ọjọ́ sátidé yìí, àlejò wa pàtàkì ní bàbá wa olóyè amòfin Ayọ̀ Adébánjọ. Àwọn ni olórí tuntun fún ẹgbẹ́ AFENIFERE. Ṣé ẹ mọ̀ pé ẹgbẹ́ AFENIFERE ti wà látàyè nàmínàlẹ̀? Bàbá Adébánjọ wọ́n bá olóyè bàbá wa Awólọ́wọ̀ rìn dáadáa lórí ọ̀rọ̀ òṣèlú nígbà ayé bàbá. Ohun tí a wá fẹ́ gbé yẹ̀wò gangan ni pé ṣé federal system tí wọ́n ń sọ yìí, ètò ìjọba tó fún agbègbè kọ̀ọ̀kan lágbára àtàbí restructuring, ṣé ó jọrú nǹkan tí bàbá Awólọ́wọ̀ ti dábàá rẹ̀ níjọ́un tí ò wáyé? Lórí ètò Yorubagbode, ẹ jẹ́ kí a pàdé bàbá wa Ayọ̀ Adébánjọ. Kódà á bí wọ́n bí tá à ń lọ gan-an lórí ìdìbò 2023. Ṣé a dìbò? Tá a bá dìbò, níbo làárẹ̀ ń lọ? Ta nírú àwọn lè fọwọ́ sí nínú AFENIFERE ení? Bí a bá sì ní dìbò, ọ̀nà wo la gbé gbà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà? Bàbá wa Ayọ̀ Adébánjọ, ṣé ẹ mọ̀ pé wọ́n ti wá sórí Yorubagbode rí? A wá bí wọ́n, ṣé nǹkan ti yí padà látẹ̀yìn ìgbà tí wọ́n ti wá? Bàbá wà níkàlẹ̀ pẹ̀lú àwọn amòye wa lórí Yorubagbode, bàbá Bánjí Ayílóge àti ọ̀jọ̀gbọ́n Adéníran Adébóyè. Gbogbo wa pátá lájókòó tàbí bàbá léèrè ọ̀rọ̀ ká lè bá àmọ́ ibi tó yẹ ká kọjú sí àti ibi tó yẹ ká lọ. Gbogbo ẹ̀yin èèyàn wa láti Faransé, láti Europe, láti orílẹ̀-èdè Nàìjíríà, ẹ tún pàdé wa bí a ti máa ń ṣe lórí ètò Yorubagbode. Sátidé ní Yorubagbode o, ní aago 2 ọ̀sán ti New York, aago 12 ní California. Tó bá di orílẹ̀-èdè Nàìjíríà, ó di aago 7, 8 ní orílẹ̀-èdè United Kingdom ní ìlú ọba lọ́hùn. Bí ẹ bá ti ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá lórí ẹ̀rọ agbénitán Zoom, bẹ́ẹ̀ náà ni ẹ láǹfààní láti máa gbọ́ wa tẹ́ sì máa wò wá lórí ẹ̀rọ YouTube. Àwọn èèyàn tó ń gbọ́ wa ní agbègbè ibi tí rédíò Yorubagbode ti ń ṣiṣẹ́, èyí ni rédíò ìbílẹ̀, wọ́n ò mọ̀ gbọ́ wa ń bẹ̀ bákan náà. Ẹ má gbàgbé tíyín ní Yorubagbode. Abá baba Kéré-finú ṣọgbọ́n jẹ́ orúkọ akọ́mọ lọ́ràn bí ìyèkẹ́ni. Ẹ jẹ́ àjọ pàdé o. Ṣé ẹ mọ̀ pé tá a bá rò ó bí ẹjọ́, ọmọ onílẹ̀ ló láre? Ire o.